Alájì nípa ẹsẹ pé tẹ̀yìn bọba di gómìnà ìpínlẹ̀ yìí ní 1000 ní ṣe pé 2000 lẹ́nu. Anyway, mi ò mọ ẹni tó sọ̀rọ̀ yẹn. Ọjọ́ tí mo rí, I was just amazed that a nírú àwọn èèyàn yẹn láwùjọ wa, irú àwọn tó máa ń ronú bẹ́ẹ̀. So ọ̀rọ̀ yẹn is immaterial. Ẹni tó sọ yẹn ò mọ ohun tó ń sọ, ò mọ ohun tó ń ṣe. Bóyá bí àwọn olóṣèlú kan náà ní kó máa sọ ohun tó wà tó dẹ̀ ti gbàgbé wípé lẹ́yìn táwọn olóṣèlú bá rán ìrìnsẹ́ tán, èèyàn náà ní ọjọ́ ọ̀la, orúkọ ẹ̀ àti tọmọ tó máa protect. So I don't understand. Báwo mo ti máa sọ pé màá mú ohun tàbí kí n bá ṣe 500 gan-an àwọn tó mú gan-an sọ́mọ tán fi ṣe. Ó tó di pé ìjọba tó wà lóde yìí dé ìjọba late governor Jimobi a mọ̀ pé súnmọ́ ìjọba yẹn náà jẹ́. Bẹ́ẹ̀ni. A dẹ̀ mọ̀ pé ìjọba tó wà níta yẹn náà ti governor Seyi Makinde a mọ̀ pé súnmọ́ ìjọba yẹn náà jẹ́. Ó yẹ kẹ́ mọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ ìtàn Ìbàdàn circular road corridor. Torí ohun tí à ń gbọ́ from the government card ni wípé gómìnà Jimobi ló mú 1000 meters. Àmọ́ ti 75 meters pé ọba Rashidi Adéwọlé Ládọjà ló mú ní ọwọ́ disputable. But this 1000 meters wọ́n ní gómìnà Jimobi ló mú. Ìjọba tó wà lóde yìí tì sí orí gómìnà Jimobi. Nígbà tẹ́yìn dẹ̀ súnmọ́ gómìnà Jimobi yẹ kẹlẹ̀ sọ díẹ̀ fún wa ṣé lóòótọ́ ni Jimobi mú 1000 meters tó dẹ̀ wọ gazette. Anyway, lóòótọ́ mo mọ gómìnà Jimobi dáadáa, bàbá náà jẹ́ sí mi nìbàdàn. Ojúlé kan la ní nìbàdàn, yàrá kan pálọ̀ kan, gbogbo ayọ̀ kan ni wá nìbàdàn. So mi lè sọ pé wọn kì í ṣe bàbá fún mi. Torí pé wọ́n mọ bàbá mi, wọ́n mọ ọmọ táwọn náà bí nígbà tí wọ́n bí èmi náà. Wọ́n máa gbé wa sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Kódà nígbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀, bàbá wa olóògbé Abíọ́lá Jimobi sọ pé ti bí wọ́n ni Ramoni. Ìwọ àti wọ́n dákọ̀ ọmọ wọn tó jóbìnrin pé lẹ́jọ́ jẹ́gbẹ́ mọ́ rántí ìgbà yẹn náà. So wọ́n sọ pé nǹkan kan náà ni wá nìbàdàn tá a jọ wà nìyí. So mo lè sọ pé mo mọ̀ wọ́n, mo dẹ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú wọn nígbà tí wọ́n fẹ́ ṣe campaign wọlé ni. Ìgbà tí wọ́n wọlé tán àjọ ní nǹkan kan nípa ìjọba ju pé mo jìyà ìjọba yẹn. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ circular road bẹ̀rẹ̀ ní initially 75 ni bàbá Ládọjà mú but ìgbà tí bàbá Jimobi débẹ̀ he propose wọ́n fẹ́ mú jù bẹ́ẹ̀ lọ. But àwọn èèyàn sọ no, kò dẹ̀wọ́ gazette. Àwọn wo ló sọ no yẹn sir? Àwọn èèyàn tó ń gbé agbègbè bẹ̀, àwọn tó ń gbé agbègbè circular road yẹn wọ́n negotiate, wọ́n sọ̀rọ̀ a ó ti pọ̀ ju ẹ mọ̀ ṣe wọ́n fàyè gba àwọn ìpàdé kan. So lẹ́yìn ìpàdé yẹn wọ́n padà ratify ẹ̀ pé àwọn ti mú ju tí Ládọjà mú, tí bàbá Ládọjà mú lọ títí tíjọba wọn fi tán. Mo rò pé wọ́n try láti drop ẹ̀ nítorí àwọn irun tó ń ṣẹlẹ̀ náà ni tó máa sọ̀rọ̀ àǹdẹ̀. Tó bá ṣe é ṣe kí gómìnà Jimobi kí wọ́n pàpà mú kí ni ẹ̀ láì ṣe pé ìlú pàpà mọ̀ wọ́n mú ní bòńkẹ́lẹ́. Ìṣe tí wọ́n bá mú ní bòńkẹ́lẹ́ irú ìjọba wo ni ẹ? Nígbà tó yẹ pé democracy is government of the people, by the people and for the people. Wọ́n sì pé ìjọba aráàlú tí aráàlú ń darí fún aráàlú ni. Ó jẹ́ pé nítorí fẹ́ ṣe yẹn ó padà kan aráàlú. Wọ́n kéde, ó yẹ kí aráàlú mọ̀, ó yẹ kó jẹ́ pé ń sìn láṣẹ mọ̀ wípé gómìnà Jimobi ti mú jù bẹ́ẹ̀ lọ. Àti pé kó tó di pé iṣẹ́ bẹ̀rẹ̀, ó yẹ kí á ti rí, kí àwọn kan fi hàn àwọn tó ń gbàgbègbè bẹ̀ pé iṣẹ́ rí ohun tí mo bá ní o. Wọ́n dẹ̀ sọ pé ń sọ̀rọ̀ lọ́wọ́ kan tó gbègbèsẹ̀ yìí. Ok, ẹ tún jẹ́ káwa náà jọ sọ̀rọ̀. Tí ò ní fara ní kájọ wò. Tó bá jẹ́ ìjọba aráàlú, ẹ máa note ni o. Tó bá jẹ́ ìjọba aráàlú, wọ́n á jọ jókòó nítorí pé development is for the people, not people for the development. Gbogbo tí ìjọba bá ń ṣe is for the people. All the projects ló yẹ kó máa ní human face. Project tí ò bá ní human face, a jẹ́ pé ó ní hidden agenda. 1000 meters yìí ẹ̀yin ti jáde dáadáa ètò lọ sáwọn ilé òkèèrè Amẹ́ríkà, US àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tí ìjọba sọ fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé bí wọ́n ṣe ń ṣe ní àwọn ilẹ̀ tí ilé òkèèrè ní Amẹ́ríkà, US kí ìlú balẹ̀ dàgbàsókè. Kódà wọ́n kò wà ní ọ̀tá ìlọsíwájú. Ẹ̀yin tẹ́ ti jáde dáadáa ṣe mọ bí ọ̀hún ṣe rí. Ṣé lóòótọ́ ni ó ṣe pé 1000 meters náà ni wọ́n gbà fún àwọn ibi tó bá ti fẹ́ mú kí ìdàgbàsókè owó? I will try to reserve some statements now títí tí campaign fi máa bẹ̀rẹ̀. Mi ní fẹ́ sọ̀rọ̀ tán sí máa tọ́jú àwọn kankan. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ circular road bẹ̀rẹ̀ tó gbóná janjan, èmi náà máa ń wo comments. Ẹni tó dẹ̀ máa ń dùn mí jù láwùjọ wa ó ní hypocrisy. Hypocrisy from the part of elite.
sometimes wọ́n mọ tán sọ wọ́n wá fẹ́ lo àwọn terminologies and the western experience láti fi bamboos àwọn the masses the grassroots ẹni tí ò lọ sílùú òyìnbó rí ó kọjá Ìbàdàn sékòó rí ibi tó lọ tó jìnnà jù rí nílẹ̀ Haúsá táwọn ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wà ní bóyá ìwà ní òyìnbó àbẹ̀wà pẹ̀lú ìjọba wa sọ pé àwọn èèyàn wa nífẹ̀ẹ́ lọ síwájú ni ọ̀tá lọ síwájú ni wọ́n development ní kán lọ wo developed countries kán lọ wo bọ́n ṣe ń ṣe ń bẹ̀ ṣé wọn pé ẹni tí ò lọ rí tó dẹ̀ wà nínú kìíní yẹn ọkàn á máa ro méjì àbí lóòótọ́ ni àbí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ń bì kan ni ṣùgbọ́n èmi fẹ́ sọ fún yín categorically lénìí anybody tó bá ń support pé 500 right 500 left kó fún wa lápẹẹrẹ ìlú kan ní gbogbo àgbáyé tí báwọn ti rí gbogbo ayé wọ́n lọ London wọ́n lọ America wọ́n lọ Canada wọ́n lọ Spain wọ́n lọ Paris wọ́n kàn sọ fún wa pé ọ̀nà báyìí síbi báyìí o 1000 meter náà mú left 1000 náà mú ní right wọ́n sọ fún wa àwọn tí àṣà ń kọ́pì wọn a fi kọ́pì wọn pé oh truly we have to allow them to do that. èmi ò rí bí kan tí ó ti lórí tèmi ò tẹ́ bá bí mi èmi ò tí ì rí bí tó ti rí bẹ́ẹ̀. and sir láti má pẹ́ púpọ̀ tí àwọn kọ́mọ́nì mi fẹ́ sọ̀rọ̀ pọ̀ lẹ́nu. you see circular road project is a very good project. I give kudos to our baba. His Imperial Majesty Ọba Kábíyèsí Rashidi Adéwọlú Kábíyèsí o àìdíà àwọn ó lè jẹ́ àwọn kan ti nílẹ̀ tẹ́lẹ̀ ó lè jẹ́ wọ́n sẹ́lẹ̀ fún wọn o but àwọn ènìyàn àkọ́kọ́ tí ó jẹ́ wà pronounced ti lọ́rọ̀ sí pé wọ́n fẹ́ ṣe circular road project ẹ wò gbà tí bàbá yẹn ti wà tí ìbádọ́ ti lọ ẹ wo iye ọdún náà kó tó di pé a wá ṣe nìsín tó bá jẹ́ mi ni tí màá ṣe àsìkò tí ì tó láti sọ tó bá tásìkò máa sọ mi ò lè ṣe irú ẹ̀ káwọn èèyàn má pàtẹ́wọ́ fún mi so irú project yẹn yẹ kó ní human face ìgbà táwa kéré sà tó bá ń ṣe project bẹ́ẹ̀ lóko wa wọ́n máa ń pé wọ́n gbalẹ̀ kan wọ́n ṣe o àwọn tó bá gbalẹ̀ wọn ni wọ́n máa ń dùn ní wọ́n sì kòkó wọ́n sì ọ̀pẹ wọ́n sì obì wọ́n bá gbé iṣu sórí ẹ̀ wọ́n sì bó ṣe jẹ́ wípé ìjọba ló nílẹ̀ tí wọ́n kì í sanwó ilẹ̀ gangan tán máa ń sanwó tó wà lórí ẹ̀ yẹn pẹ̀lú òfin wa síbẹ̀síbẹ̀ owó tó wà lórí ẹ̀ tán máa san yóò ju owó ilẹ̀ gangan lọ débi pé àwọn tó bá nínú wọn máa dùn máa san yóò ju owó ilẹ̀ gangan lọ débi pé àwọn tó bá nínú wọn máa dùn. I put the fund on KA to be fẹ́ díje fún ipò gómìnà. Any certain concerns about the victims of Ibadan secular road. Concerns is it born out of political anticipation or out of feelings? You see, àwọn olóṣèlú abáyé o àwọn náà sọ tí mo sọ tí mo máa ẹlòmíì lè tún sọ dùn ju tí mo fẹ́ sọ lọ ọ̀tẹ̀ ó kù sọ́wọ́ aráàlú wọ́n ní náà ìṣìṣì kì í jóni lẹ́ẹ̀mejì kò sẹ́ni tí ó fẹ́ ṣèjọba tí ó sọ pé òun ò ní ṣe dáadáa tó ń bá débẹ̀ kò sí. Then ìgbà tí mo bẹ̀rẹ̀ this my political journey mo ní constraint kan òun náà ni pé mo wò pé báwo mo ṣe fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ onígẹ̀gẹ̀ ìṣáájú ti bà gẹ̀gẹ̀ jẹ́. Onígẹ̀gẹ̀ ìṣáájú ó ti bà gẹ̀gẹ̀ jẹ́. lórí ọ̀rọ̀ secular road náà. Bẹ́ẹ̀ ni àwọn olóṣèlú ìṣáájú I mean generally àwọn olóṣèlú ìṣáájú ẹnu wọn ti dùn wọn ti sọ̀rọ̀ ìlú ọba bẹ́ẹ̀ so tí wọ́n bá dé lónìí tí wọ́n náà ń sọ̀rọ̀ wọ́n á rò pé bíi tí wọ́n ní òun náà ṣe so nípa circular road káwọn èèyàn má tiẹ̀ kán bẹ̀rù Ọlọ́run ká má fi tí mò ń sọ ń sìn bóyá ẹnu ẹ̀dùn sìn ká má fi judge àti anybody kán ló wà antecedent kí ni àti máa ṣe lọ irú èèyàn wo ni nítorí òṣèlú ló fi ń ṣe látọdún wò now this is not a campaign circular road ìgbésẹ̀ èmi nìkan kọ́ ni mo ní rédíò kí ilẹ̀ tó ní rédíò aráàlú mọ tí mo ṣe tó ń ṣe torí òṣèlú rárá ó ń ṣe torí òṣèlú rárá èmi kàn jẹ́ èèyàn kan bóyá bringing mi sá ni mo ṣe máa ń wò pé ní tó bá ń ṣe èèyàn ó ń ṣe mí náà mo feel pain àwọn tó wà bẹ́ẹ̀ in as much as I agreed 100% that it's a very good project but ìyá máa láníyàn rẹ̀ tí ó bá carry it out dáadáa issue máa ń ṣẹlẹ̀ ẹ rí i pé gómìnà náà sọ níjọ́ tẹ́nìkan tẹ́ ṣèpàdé pẹ̀lú wọn tán sọ iye tí wọ́n fún àwọn fún 4 bedroom flat ẹ rí i pé àwọn gan fi pé wọn kò tẹ́ àwọn gan lọ́rùn pé fẹ́ kó rí bẹ́ẹ̀ so that means pé tí ìyẹn bá lè ṣẹlẹ̀ nígbà agbọ́ ohun ẹni ètò túmọ̀ sí pé a lot of things sọ̀rọ̀ à ń dẹ̀ tí ò dá tó ń ṣẹlẹ̀
To get it. Okay. So I'm trying to be very careful in my presentation anyway, because àwọn èèyàn kì í pẹ́ yí ọ̀rọ̀ wọn lè pé kò láìkí Ṣèyí Mákindé ni kò ṣe kinní kan ni ẹni tí ò fẹ́ kọ́ ọmọ ó kú ẹni tí ò fẹ́ kó yánṣẹ́ kò ní fẹ́ kọ́ ọmọ ó kú o. We don't have any problem láàrin ara wa. No. It's my brother and my friend. We are still brother now, we are still friends. The only thing tọ́kàn yàtọ̀ láàrin wa ni pé when he was in the PDP, I supported him with everything I have. Ètò hàn síta àti ètò hàn síta. And that time I was not in PDP. Ṣèyí Mákindé ni mò ń ṣe mi ọ̀sẹ̀ ẹgbẹ́ òṣèlú. So ìgbà tí mo lè fẹ́ join ẹgbẹ́ òṣèlú, mo fẹ́ join òṣèlú. Mi ò rí PDP bí ẹgbẹ́ tí mo lè join ní time yẹn. Mo ti join Accord. That time àwọn wà ní PDP. Ìgbà tí mo kúrò bẹ́ẹ̀ táwọn kúrò ní PDP wọ́n join APM. So mi lè máa market APM. Àwọn náà lè máa market Accord. So kálukú wa ibi tá a wà. Aside politics, kò sí tó ní ká má jọ ṣe. Anybody aside politics, kò sí tó ní ká má jọ ṣe. Tó bá dọ̀là tí this present governor Seyi Makinde manager ti parí on the normal day let's support Oriyomi Hamzat. Ìjà tó bá wà nílẹ̀ náà ló máa ń parí. Kò síjà náà tẹ́lẹ̀. Presently kò síjà. Ó kàn jẹ́ pé politics is about interest. It's not the third time now. Seyi is second time. If Seyi is the third time, I might not come out. Ó fi Nàìjíríà bá sọ third time. So it's not third time. It's not the third time. It's the second time. But don't forget, despite the fact that I have not joined politics, lórí ọ̀rọ̀ circular road yìí, and truly I have not joined politics. Kò ní political background, kò ní political undertone rárá ohun tí mo ṣe lórí circular. Kò ní rárá. And I want to tell you on this interview, Abdulrahman Oriyomi Hamzat, I promise, and I'm saying it before God and mine and the people of Oyo State. Gbogbo ọ̀rọ̀ tí màá máa sọ tí wọ́n fi dìbò, I will not make any political statement. Take me for anything I say. I will not make any political statement. Tí o bá tẹ́ yín lọ́rùn, but tó bá tẹ́ yín lọ́rùn náà, màá make sure pé ètò wà nù mí gẹ́lẹ́ òun ni màá sọ. Okay, sugar. Now, even after the whole thing, how much can people by the secular road trust your ambition? It will be very funny if the people of Ibadan Circular Road fails to trust Oriyomi Hamzat. There are so many attachments between Oriyomi Hamzat and people of Circular Road compared to any other person. Fún ìdí tó jẹ́ pé àwọn gan máa wà convinced in their inner and the outer part of the body that this is Oriyomi Hamzat. Even mentioning Oriyomi Hamzat, àwọn gan mọ̀ wípé àwọn ń reverse that particular person that belongs to them. Truly. Okay, as at that time, ìwọ̀n agbára tí mo ní ni mo lò yẹn o. Kó tó di pé mo ní radio station, ìwọ̀n agbára tí mo ní ni mo ń lò ní lè ṣe rédíò tí mo bá. You know, after they mention 1, 2 or 3 things that she don't know about the secular radio precisely before now. All she to data. Thank you. But everybody ń sá tí wọ́n ń sá pé àwọn bẹ̀rù ìjọba láti sọ̀rọ̀ àwọn ò lè sọ kankan. I put you people on my hair. Mo den consequences tó lè ṣẹlẹ̀. And personally on my program, I dedicated my program Awarawa for secular road people. Talking. You see, even when I'm talking, you see the passionate aspect of me while presenting the circular road matter. Is it true pé you know nílẹ̀ lórí secular road? Gbogbo circular road ilẹ̀ ni ló wà. Àti corridor. Àti títí wà lórí ẹ̀ àti corridor ilẹ̀ ní gbogbo ẹ̀. You know why? Why? I belong to the grassroots. I was coming there because now our elite Ibadan came out and they made us understand. Àwọn làwọn fún Governor Seyi Makinde ní go ahead láti ṣe development because it is in the favour of Ibadan. Yàrá mọ̀ kí mo dákọ̀ elite nígbà tá a bẹ̀rẹ̀ mú. Wọ́n lè jẹ́ kó yé wa wípé whosoever says secular road corridor initiative is not good is an enemy of Ibadan kò fẹ́ development ní Ibadan. Now, don't you think this elite will begin to see you as an enemy of Ibadan? That is my first point. And the second point is that now I'm still trying to draw a line between the elite and the masses.
to fix where exactly you belong to. Ṣé elite ni àbí masses? So mo fẹ́ kẹ́ bá mi dáhùn méjì. The question ti gbogbo ara rẹ ti dáhùn. What makes someone an elite? And what makes someone a grassroots? I belong to the grassroots. But gbogbo tí àwọn elite máa ń sọ pé àwọn ní tán fi pèrè àwọn ní elite, ó ṣe pàwọn náà ò ní. Ṣé bí ìwé kíkà náà láwọn kàwé? A lè kàwé jù láwa lọ gbogbo ara gba school kọjá. Wọ́n á ń sọ òyìnbó bí aráàlú òyìnbó yẹn sọ pé bóyá elite ni. Wọ́n sọ Yorùbá sọ pé òkè ṣe elite. But the feeling of your people, putting yourself in that position, always taking them into consideration in whatever you are doing, makes you a grassroots person. You understand? Fine. We tán gbé àwa náà lè gbé bẹ́ẹ̀. Èmi as a person lè gbé bẹ́ẹ̀. Ti bẹ́ẹ̀ state nǹkan kan tán gbé mi. But sílẹ̀ mi bá gbé bẹ́ẹ̀, gbogbo àwọn tó surround mi síbẹ̀ náà gbé mi. Èmi ò kí sẹ́ni tí pé nítorí ló dágbo lé ẹ̀kan yìí, nítorí ló débì kankan yìí, nítorí ló ṣe kìíní kankan yìí. Ìbàdàn ni mo ti ka primary, secondary, tertiary institution. My ilé-iṣẹ́ mi náà ibi ló wà. So why won't I relate with my people? Look at my radio, look at the settings. It appeals to the grassroots. Okay. Everything I'm doing is for the grassroots. Majority of what I'm doing. I'm not an enemy of elite. But the question is, they should come and define what they mean by elite. They should come and define what they mean by elite for us. Okay, fine. Now I said, I have traveled far and near as well. And I want them to come out, to come and tell us, where in the world do we have a road of 500 meter left, 500 meter right? I like the important for you. Are you not posing yourself as an enemy of development? So I come out the circular road money. Circular road don't complete it. Probably the one. Ọ̀rẹ́ mi, ṣé bí ilẹ̀ ọ̀nà, ṣé bí ilẹ̀ tá ń pè corridor, ṣé bá ti ń tà, ṣé bá ti project ti wà ń bẹ̀. Ní corridor. Ṣé bí èèyàn lọ lálẹ́kùn bẹ́ẹ̀ èèyàn náà fi síbẹ̀? Wow. What are we telling me? Ṣé bá láwọn kan kú wá fún àwọn kan síbẹ̀ ni? You are talking about corridor. Mo ní mi ní sọ̀rọ̀ bí kíní èdè járe. Sọ̀rọ̀ bí tafíè ní you are talking about corridor. Okay. Ẹni tá a lékùn bẹ́ẹ̀ tá a wọlé, is it not a woman being? Ẹni tó ra bẹ̀, is it not a woman being? What are you saying? Tá a bá fẹ́ kéèyàn wà ń bẹ̀, tá a bá ti léèyàn kan kún bẹ̀, ká clear rẹ̀ lọ́nà. Ṣé bára yín náà ti lọ rà nù lẹ́yìn? Ara wa. Ara yín ti lọ rà nù lẹ́yìn láti mọ̀ pé sí lóòótọ́ náà ń tà á. So kí ni àwọn àwọn tó wà ń bẹ̀ kó sí? So ohun tẹ́ ẹ̀ sọ fún wa ni pé you have a better plan. Ojú nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì wà ń bẹ̀ ṣe lọ tẹ́lẹ̀. I'm happy wípé ẹni show interest láti meet every of us. Better plan ṣe sọ ẹ jẹ́ kí n clear rẹ̀ o. Ìjọba tó wà lóde lọ́yọ̀ state tó bá Seyi Makinde bẹ́ẹ̀ ó ṣe dáadáa. Ó ṣe dáadáa but ṣé ẹ mọ̀ pé ìjọba Lamadé sì náà ṣe dáadáa. Ìjọba Jímọ̀bí ṣe dáadáa ó gbé níbi tí Lamadé sì náà ṣe dé. Ṣùgbọ́n style Lamadé sì náà ó yàtọ̀ sí Tajímọ̀bí. Ó jẹ́ kárí ní fin nígbà Tajímọ̀bí dé. Tó bá ṣe pé Ajímọ̀bí gbé èèyàn kan kalẹ̀, ẹni tó gbé kalẹ̀ yẹn máa capitalize lórí èyí Tajímọ̀bí ti ṣe ní kò ní sí new thing. You get it? Nígbà Tajímọ̀bí lọ, tó bá jẹ́ pé Tajímọ̀bí gbé kalẹ̀ ń ló wọlé tí Seyi Makinde ò wọlé ni. Ẹni Tajímọ̀bí gbé kalẹ̀ yẹn tó bá ń ka develop tó ń ka àwọn project Tajímọ̀bí náà ló máa ka development yẹn ló máa lọ. Bí àbọ̀ torí pé Seyi Makinde òun náà dá wá aráàlú yàn nígbà tí aráàlú yàn tó débẹ̀ òun náà ṣe new projects tó yàtọ̀ ẹwà ń ṣèjọba ń sìn ta ló máa wọlé lọ́la fún ìkan owó òrèdè owó oṣù wọn padà sẹ́yìn mọ́ o lè má sanwó oṣù wọn tó táì mọ́ the only thing ni pé wọn náà ronú nǹkan tuntun tí wọn náà ṣe fún wọn but wọ́n jẹ́ pé nǹkan kan náà ni wọ́n á kàn máa fi gbégbá àwọn sanwó oṣù wa náà ni with the new estate nílá tó wà mélòó nínú ẹ̀ làwọn tí wọ́n ń sanwó oṣù wọn lójoojúmọ́ tán kígbe ilé ra a plot ilẹ̀ wá ìtàn lè ra ṣe báwọn náà ṣiṣẹ́ wọn gbowó. Ẹ ṣé Alhaji a ṣì máa ní a lot of questions láti bẹ̀rẹ̀ táwọn ará nífẹ̀ẹ́ bí inú mi á dùn ní August 1 tí ẹlẹ́ máa nífẹ̀ẹ́ láti bá gbogbo àpáta jókòó papọ̀ sọ̀rọ̀ papọ̀ bó bá ṣe jẹ́ ìyẹn ralé a máa jẹ́ kí ẹ̀gbọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n wà lórí secular road tí wọ́n ti wúlé wọn we have a good number of them tó jẹ́ pé owó tí wọ́n gbà owó ẹ̀kún ni tí wọ́n ti gbogbo jáde lóyún àwọn náà ń béèrè wípé do you also have a plan for them kí ni wọ́n máa retí and people are generally what should we be expecting. Tó bá ṣe pé Ọlọ́run sọ wá di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́rọ̀ nìkan ló bá tó máa ń fọba jẹ. We are determined to present ourselves before the people of Oyo State. If they give us that opportunity to serve them,
because we are not coming to rule, we are coming to serve them. Wow. If they give us that opportunity, Circular Road kò deserve láti bẹ̀rẹ̀ rárá láì kọ́kọ́ take care gbogbo àwọn tó wà ń bẹ̀ tí wọ́n lè kó. Wow. The first thing should be taking care of those people. Okay, wọ́n ti Circular Road àwọn kan kú. Sọ́yìn tó kú yẹn lè padà tọ̀bẹ̀ mọ́ tá a bá parí ẹ̀. Really? But tá a bá take care ẹ̀ ó wà òkè ní ogún máa ṣàdúrà fún wa bá a ṣe ń ṣe Circular Road yẹn lọ. That will be the first thing before anything. Pé they will come out, wọ́n á kọ̀wé, wọ́n á publish any newspaper, wọ́n á lọ sí radio station pé wọ́n á dúpẹ́ lọ́wọ́ ìjọba pé now ìjọba ti ṣe ń tẹ́ ẹ kó ṣe o. We are all happy that the Circular Road project should continue. Then the contractor will continue the job. Tó bá cost wa láti ná owó tí ó make wọn happy ju owó tá a fi ṣe project gangan lọ, á padà gbé sórí project náà. This is part of the project. So ẹni tí ó ti gbowó àti ẹni tó gbowó tí ò ní ìtumọ̀ gan, they should calm down. Tó bá jẹ́ pé ara wọn ni wọ́n yàn sípò ní. Lastly, ìbéèrè yìí fẹ́ ṣe díẹ̀ ni pé Alhaji tani godfather yìí. Yeah, I have godfather. Okay. Ṣé ẹ mẹ́ta ti sọ fún wa? My son, Okay. my godfather is Almighty Allah. Ẹ ti ń tètè extra line. Gbogbo wa la ní Ọlọ́run. Àwọn kò fi ṣe godfather, wọ́n fẹ́ yàn sípò Ọlọ́run. Èmi ò fẹ́ yàn sípò Ọlọ́run. Ẹ rí i pé gbogbo àwọn sójà mi lọ lẹ́jù ní gbogbo wọn. Mo dẹ̀ mọ̀ pé mo dì mọ́ tó wúwo. Mentor ni mo ní. Mentorship. Ẹni tí ó máa tọ́ mi sọ́nà. Àwọn àgbàlagbà. Kó mú òye tán ṣèjọba rí tán nímọ̀. Because it's not going to be my government, it's going to be our government. So lára àwọn godfather mi yẹn tí wọ́n farahàn nípò ènìyàn, àwọn náà ní aráàlú. The masses. My ears is for them. You see, ordinarily gan, ṣé èmi ni mo fẹ́ díje tí báráàlú ló fẹ́ díje? Honestly, èmi ni mi ní problem because I don't, it's not a desperate thing. It's not a must. I must rule. What's the meaning of that? My religion says anybody to bá ní dandan, I must rule. Ó ní ẹ má yàn, ó ní tẹ bá yàn, Ọlọ́run á dáadáa. Bọ́n tó bá fira ẹ̀ lẹ́pẹ́, táwọn èèyàn bá wá ní wá ṣe, Ọlọ́run ò ní dáadáa, Ọlọ́run á dúró tì. So, Ọlọ́run ló ń gbé mi bọ̀. So, that's it. So, you have to take the computer to call with your rivals. So, that's it. So, you have to take the computer to call with your rivals. I have what it takes. What does it take? It's the people. See, election yàtọ̀ sí ti àná o. Ìtàn ti kọ́ra ẹ̀ báyìí. Yeah. In títàn dẹ̀ kọ́ ni pé wọ́n sọ pé once there was a man in Oyo State. He was called by his people to come and serve them. Ó wá. Àbí ò wá. Iná kan. But this is what he wá. Called by his people. Yeah, by his people. It's a controversial statement. How exactly did these people call you? How? They wrote letters. They called you to a meeting. Shall we clarify where? Báwo gan lọ́jọ́ ṣe pé? Very simple. Very, very simple. When you pitch tent with a government, and people see you as their mouth, Okay. and you keep being their mouth, being their voice, and it got to a stage, everything is working in opposite direction to what people want. Okay. At that particular time, tó wáyé pé tó ní integrity, akẹ́kọ̀ọ́ bọnú, kó dákẹ́. Wọ́n máa rí tiẹ̀. Wọ́n máa rí tiẹ̀ sọ pé òun ló. But tó bá dákẹ́ time tó bá má dákẹ́ o. Wọ́n náà bọ́ta, the same voice náà fi sọ pé ràn wá lọ́wọ́. Iná ní the same voice náà fi sọ pé a fẹ́ lára wa. Ṣé you get? And voice náà fi sọ pé ràn wá lọ́wọ́ tó ń dá wọn lóhùn yẹn. Iná náà fi sọ pé a fẹ́ lára wa. Now, Part of the masses. part of the masses. Èmi náà wá kọjú sí masses. Ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ lára yín o. Me, I will play my own part. Play your own part. Wow. It's a wonderful moment. Thank you so much. I appreciate this session. So, Yagale, once again, we'll be having a very interesting time with Alhaji Oriyomi in August 1. The venue is yet to be concluded, but as soon as the about to career, the important might not be over. So, let's really get better on Alhaji Oriyomi. Everybody. Jẹ́ kí olúwa prepare mind wa. Gbogbo yín pátá lè máa ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti bí Alhaji the questions one on one. And I must emphasize that this kind of gathering will not only be meant for Alhaji alone. So other people who has the mind to speak with us also, we have the opportunity
to meet with us at the same time. So our lawa put our joko, our piaga to the finiwa, Once again, I appreciate everybody. God bless you.